ta ló lórí àwọn ọba ní ilẹ̀ Yorùbá ní South ní South East tó máa ń sọ ọ̀rọ̀ Southern Nigeria? Ta ni olórí àwọn kábíyèsí bí Sultan of Sokoto ṣe jẹ́ olórí àwọn kábíyèsí ní ilẹ̀ Òkè Ọya, ilẹ̀ Haúsá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Báwo ló ṣe jẹ́? Chief Imam ló dáhùn ìbéèrè yìí o. Ni wọ́n sọ̀rọ̀ lórí bí Tinubu ṣe káràmásìkì torí pé òfin délẹ̀ láti rí pé Sultan of Sokoto nìkan kọ́ ló jẹ́ olórí gbogbo ọba ní ilẹ̀ Nàìjíríà. Ẹ bá sì gbàgbé pé controversy wà káàkiri lórí ẹni tó jẹ́ olórí àwọn ọba fún Yorùbá nation, fún ilẹ̀ Yorùbá, tó sì jẹ́ pé àwọn kan sọ pé Aláàfin ni, àwọn kan ní Ọọ̀ni ni. Ṣùgbọ́n ohun tí Tinubu ṣe yìí, tí ààrẹ Tinubu ṣe gẹ́gẹ́ bí ohun tí Chief Imam sọ yìí, ti wá fi hàn gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ pé pẹ̀lú èyí tí wọ́n ti fi Ọọ̀ni of Ifẹ̀ tó jẹ́ pé soundboard wọn àbí billboard wọn ni wọ́n gbé sí Aso Rock, tí wọ́n sì rí wọn gẹ́gẹ́ bí olórí àwọn kábíyèsí nílẹ̀ Yorùbá, pé kò sí àní kankan mọ́ ò pé Ọọ̀ni ni o lórí àwọn ọba ní Southern Nigeria. Ẹ̀yin ìyá wa, ọ̀rọ̀ rèé o. Àwọn èèyàn ti fi kọ́mẹ̀ntì sílẹ̀ lóríṣiríṣi, bó ti jẹ́ pé àwọn kan béèrè pé ṣé kò sí Yorùbá nation mọ́ ni, àbí ọ̀rọ̀ constitution àtúnkọ̀ òfin ni wọ́n fẹ́ máa ṣe báyìí? Ẹ̀yin ìyá wa, oríṣiríṣi làwọn èèyàn sọnù fọ́nrán yìí. Chief Imam Yorùbá yìí náà fọ̀rọ̀ lẹ̀ ọ́ lórí ìgbésẹ̀ tí ààrẹ Tinubu gbé lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe fòǹtẹ̀lù Ọọ̀ni gẹ́gẹ́ bí olórí ọba aládé ilẹ̀ Yorùbá. Ẹ já gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu Chief Imam ilẹ̀ Yorùbá. Fọlọ́run àbọ̀dé tìlú ìrìn àjò wa lọ sí Àbújá, béèyàn bá sánpa táǹkù ẹni tó kọ́ yọjú o. Àdúgbò fọlọ́run lérí ìrìn àjò ìlú Àbújá. Kí la fẹ́ fààrẹ fún ọgbọ́n ọmọ Yorùbá ni pé òfin jẹ́ nǹkan pàtàkì nílẹ̀ Yorùbá. Bí mo ṣe wọ Airport Road ní ìlú Àbújá, tẹ́ ẹ bá lọ sí Airport Road, tẹ́ ẹ lọ sọ́nà Stadium ìyànà Akpo village níbi táwọn senator ń gbé, ọ̀nà bíi ló lọ sọ́nà Maitama, ẹgbẹ́ òsì yìí ló lọ sọ́nà Maitama lẹ́mọ̀ lọ sí Aso Koro, Aso Fila, Aso Dry, tẹ́tẹ́ àwọn lọ sí ibi tí presidency ń gbé. So kí wọ́n fẹ́fà yín bẹ̀ ni pé mo wá rí sáńbọ̀dù kábíyèsí Ọ̀nìrìsà nílùú Àbújá tó wà ní ọ̀nà Airport Road, wọ́n gbé síbẹ̀. Mo wá pe ambassador, mo ní ambassador ìjọ ọmọ túmọ̀ sáńbọ̀dù tó wà ní ìlú Àbújá yìí. Ọdún 8 tí president Muhammadu Buhari lò lérí ìjọba, àmọ́ rí sáńbọ̀dù ẹnì kankan tó jẹ́ leader Yorùbá o. Ambassador wa bẹ́ẹ̀ lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀. Mo wá ní òfin tá ń lò lérí constitution Nàìjíríà tẹ́lẹ̀, tàbí òun ló jọ pé wọ́n jọ pé Sultan Sokoto òun ló lórí gbogbo ọba Nàìjíríà tí ò sẹ́lẹ̀ omi lẹ́yìn rẹ̀ mọ́. But nísìnyí òfin wọn wá gbé lọ sí House Assembly, àwọn apáàsì bíi pé kí Sultan Sokoto kó máa jẹ́ lórí ọba ilẹ̀ North, kí Ọ̀nìrìsà kó máa jẹ́ lórí ọba ilẹ̀ Southern Nigeria. So this is so àwọn táwa ní Southern Nigeria, àwa la wà ní South, South East àti South West. So gbogbo identity state yẹn àwa la jẹ́ Southern Nigeria. So wọ́n ti pín sí méjì, kí ló jọ fà òfin ni. Sẹ́ẹ̀rí òfin yìí òun ni derivation principle tí ẹ gbọ́dọ̀ mọ̀ lò láyé. Àwa tá a wá sílùú Àbújá a kọ́ síbẹ̀ yìí pé à ń wá self determination, à ń wá àtúntò lérí restructuring, à ń wá referendum, gbogbo nǹkan tó yẹ ká kọ nínú ìwé láti kọ sílùú Àbújá láti submit fún ọ. Àwa retí èsì látọ̀dọ̀ ìjọba kó fún wa lésì. So ipa rally àṣerálì àti ṣerálì kọjá ní 2023 nípa fíṣítì àwọn ọba lọ́ba àti fíṣítì àwọn lọ́ba ẹ̀dínkù. So òfin ló wá kù tá fi tó tá fi gba òmìnira. So òfin ìlà wa retí kí ìjọba fún wa lésì, kò tí ì kan rálì kankan nísìn. Ìjọba bá wá fún wa lésì tó bá tẹ́ wa lọ́rùn, alhamdulillah. Tí ó bá wá tẹ́ wa lọ́rùn lásìkò àsìkò tó agitation be continue. Ó túmọ̀ pé agitation béèrè pé ìbéèrè fún ẹ̀tọ́ ẹni o. So kò tí ì nídìí ká ti máa ṣe gidigidi báyìí. Ẹ jẹ́ ká tẹ̀lé òfin o, ká lè dé bí táwọn torí pé òfin ni a lè fi gba ẹ̀tọ́ wa nílẹ̀ Nàìjíríà o, kì í ṣe jàgídíjàgan o. God bless Yorùbá nation. Tó ẹ̀ṣẹ̀ náà lẹ́ti gbọ́ ìgbésẹ̀ ẹ̀yìn náà wá. Òun lẹ́ti gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé gbogbo ìrìn àjò wọn lọ sí Aso Rock, ohun tí wọ́n bá pàdé, ohun tí wọ́n rí, tó fi jẹ́ káwọn náà kí wọ́n sọ gbogbo èyí tí wọ́n sọ síta yìí. Pẹ̀lú ètò ẹ̀ tí wá gbọ́ lẹ́nu Chief Imam yìí,
ta lẹ̀yin rò pé ó jẹ́ olórí ọba aládé nílẹ̀ Yorùbá? Ǹjẹ́ àní kan sì tún wà ńbẹ̀, ìjàrìyànjiyàn kan sì tún wà ńbẹ̀ lórí ọ̀rọ̀ ẹni tó jẹ́ olórí àwọn ọba aládé ilẹ̀ Yorùbá? Kò jẹ́ bó ti jẹ́. Ẹ já gbọ́ díẹ̀ lára nǹkan tí àwọn èèyàn sọ nínú fọ́nrán yìí. Ẹ já gbọ́ díẹ̀ lára nǹkan tí àwọn èèyàn sọ nígbà tí wọ́n wo fọ́nrán Chief Imam yìí. City Adé ní ẹ̀yin ọmọ Yorùbá òtítọ́ korò, ó máa da ká tètè ṣe nǹkan kan. Ó ní kíkú má pa bàbá wa ìmáàmù ilẹ̀ Yorùbá, bàbá wa, bàbá àwọn mẹ̀kúnnù, bàbá tí ò jẹ́ kí ti àwọn ọmọ aláìlè ní. Ọ̀rọ̀ yẹn ló ń bẹ̀. Nǹkan tí wọ́n wá sọ ni pé àdúrà wọn ni pé kí Ọlọ́run kí ó fi ìṣẹ̀yìn bàbá náà. Ọba 1978 ní His Alaafin is supposed to be the head of Yorùbá, not Ọọ̀ni. Fọlákẹ́ Akínwándé ní ẹ kú iṣẹ́ bàbá wa, ṣẹ́gun lẹ ṣe o. Kí ni ẹni ìtún sọ ń bì yìí? Ọmọ 1 ó ní how will Ọọ̀ni represent South East and South South? Ìyẹn wà lára nǹkan táwọn èèyàn béèrè pé Ọọ̀ni ó ṣe máa represent ilẹ̀ Ìgbò àti ilẹ̀ àwọn Niger Delta. Táíwò Bánúsọ ní ẹ kú iṣẹ́ takuntakun, Yorùbá Nation no going back. Ẹjá tún gbọ́ díẹ̀ lára àwọn nǹkan míì tí àwọn èèyàn sọ káàkiri. Akínṣọlá Olúwaṣèyítù ó ní thank you sir. Èèyàn kan bí Wojú Ọlákáyọ̀dé ní I don't understand you people again. Are we fighting for Yorùbá Nation or we want new constitution in Nigeria? Àwọn tó kù kí wọn lọ́tún lósì ilé kéwú ní ẹ kú iṣẹ́ takuntakun bàbá. Tèmi Samuel náà ní God bless you. Taskuli Ṣọlá ní God bless your wisdom. Àwọn èèyàn kí bàbá yìí rẹpẹtẹ. Ẹ̀yin èèyàn wa kí lè rò tí inú ẹ̀yin náà dá sí. Ẹ lọ comment and remember to like, share and follow us. Thanks for watching. Náà lọ fún ọ̀pọ̀lọpọ̀ ọjà pé WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dáàdì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa ló fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.